irọ́ lọ̀tá ń pa àwa ni yóò borí o ohunkóhun tó dé o àwa yóò borí dandan. ẹ̀yin ọmọ Yorùbá ẹ má ṣe jẹ́ kẹ́rù ó bà yín, àwa yóò borí dandan. ẹ má ṣe jẹ́ kẹ́rù ó bà yín, bí jì bá jì lọ́tún tó jì lósì ìṣẹ́gun á jẹ́ ti wa, nítorí wípé ilẹ̀ tá ń jà fún o, òmìnira tá ń jà fún o, ẹ̀tọ́ wa ni. mo kí yín pé ẹ káàsán o, ẹ kú ọjọ́ méje, ẹ kú ọjọ́ mẹ́ta. àwọn ọmọ ìsìn wọn ní sápá òun ló gbogbo wa. bàbá mi Sakiru Azeez, you are welcome. mo kí yín ní kíkí ọlá, ní kíkí ẹ̀gẹ̀, ní kíkí ẹ̀yẹ. mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, lójúlówó ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú òmìnira Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pé ìgbé ayé tí Yorùbá ń gbé lọ́wọ́lọ́wọ́ kì í ṣe ìgbé ayé tó yẹ ká máa gbé. mo wá fi orúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀ mo fi kí yín pé àlàáfíà Ọlọ́run kò ní fi yín lẹ̀. agbára yìí fòkòtò, ìrì ayé yín ò ní fò yín ru, ẹ ní bòrìbòrì ṣubú kẹdàrí ìrì ayé yín dànù. mo kí yín lórúkọ Májàsọ́lá, wòlíì ìgbà títí wa, ànábì ìgbà títí wa, tọ́lọ́run ọba mìíràn tí adániwáyé dẹ̀ máa tì lẹ́yìn láti jíṣẹ́ yẹn. mo kí yín pé ẹ kú ọjọ́ méje, ẹ kú ọjọ́ mẹ́ta. àánú ò ní fi yín lẹ̀ o, níbikíbi tẹ́ bá wà ní dédé àsìkò tí kíkì mi bá bá yín, mo sọ wípé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, ẹ̀yin abiyamọ tòótọ́, yóò dára fún yín. ọ̀tá ò ní yọ̀ wá, àwa la máa yọ̀ wọ́n. yegede ojú tọ̀tá, ojú ta bínú ẹni. ọ̀pọ̀lọpọ̀ mo sọ mo ní tán jẹ lọ́wọ́lọ́wọ́ náà mà. mo dẹ̀ tún sọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ òfẹ́ ìran Yorùbá dénú. wọ́n kàn ń jórúkọ Yorùbá ni wọ́n kàn dáwọ́ Yorùbá bóra ní ẹranko ayé àti ọ̀run ni wọ́n. wọ́n àfẹ́ ìran Yorùbá. ó lérè ìdí tí mo fi jáde, ohun yẹn ṣe kílíà ni. nígbà tí ìròyìn yẹn jáde pé wọ́n mú Samuel pa, oríṣiríṣi kọ́ làwa ń gbà. ọwọ́ ti tú, ojú ti tì yín báyìí. a sọ fún yín pé kẹjẹ ká dúró ká máa forí rọ gíní kan níbì kan. èyí tó tún wá bà mí nínú jẹ́ jù ni àwọn àgbààgbà tó jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n lo ìgbà èwe wọn ní ìrọ̀rùn, tí àwọn Awólọ́wọ̀ fi gbogbo ẹnájì wọn tó fi panẹ́pìtì ayé wọn táyé wọn ṣe é mú. wọ́n dẹ̀ sì tún gbàgbọ́ nínú Nàìjíríà bí Nàìjíríà ṣe rí. Let me give you one example. kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀tá ò lè yọ Yorùbá láéláé. kẹ́ ẹ lè mọ̀ pé tí Yorùbá gbé dání yẹn a máa gbà á, ẹ̀tọ́ wa ni. Number one, let me tell you one thing. We are not Igbos. Yorùbá làwa. Yorùbá náà ń pè àwa. àwa ò ń ṣe Igbo. lára ń tá fi sọ nìyẹn wípé a yàtọ̀ síra wa. adániwáyé ò dá wa nídà kan. lóòótọ́ ìrírí wa ìrírí ènìyàn ni. ṣùgbọ́n ntọ́lọ́run gbèsè náà oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. lóòótọ́ we may be fight the same cause. kó jẹ́ pé ìkankan la jọ ń jà fún, à ń jà fún òmìnira wa. ṣùgbọ́n bó oníkálukú ṣe ń jà títí ẹ̀ ó yàtọ̀ síra wọn. And I did not condemn Igbo. I did not condemn anybody. Yorùbá náà ń pe bíbà yìí. ìjà tí àwa ń jà, we did not destroy what belonged to us. We want to reclaim our own heritage for armed robber peoples. And those people call themselves a Yorùbá. Suddenly, because of greediness, they turn to enemies. níjọ́ tí Sunday Igboho ti jáde síta, àwọn tó bá sọ wípé ó command pé kán lọ destroy ibì kan kó jáde síta. You will never see gun in the hand of Sunday Igboho. Dẹ̀ lè rí ọmọ Yorùbá kan kókó máa gbébọn káàkiri pé ẹ lọ attack police, ẹ lọ attack armed robber, ẹ lọ attack Nigeria government. We did not want to attack anybody, but we want to collect what belongs to us. So boníkàlùkù ṣe gbé títí ẹ̀ ó yàtọ̀ síra wọn. mo fi sọ wípé ẹ má fi kú wé orun, ẹ má fi wúrú wé ṣàpà. ó yàtọ̀. Yorùbá làwa. We will do everything possible
to win Nigeria at all costs. We are going. So ẹ̀yin àgbààgbà tẹ́ rò pé opportunity ti sílẹ̀ fún yín láti mock Yorùbá, láti mock Bàbá Akíntóyè, láti mock Olóyè Sunday Igboho, irọ́ lẹ pa. We the Yorùbás, those people who believe in the Yoruba land, who believe in the struggle for the Yoruba survivor, who believe in independence for the Yorubas, they are the one that we can call the real Yorubas. Torí tẹ́nìyàn bá kọ́ ilé tó dẹ̀ ń gbógun ti ilé yẹn, ẹ wádìí ẹ wò bí ò bá jọ máa lè á jẹ́ arúgún ọmọ. Àwọn àgbà àwọn tẹ́ ń pè ẹ̀rọ Èkìtì ó ti tẹ̀ yín báyìí kò tán torí Ọlọ́run ló ní ìrìn àjò yìí. Ọlọ́run ló ní kíni ló ní ìrìn àjò yìí. We that fight for the freedom of the Yorubas under the leadership of Baba Professor Banji Akintoye and Olóyè Sunday Igboho, we are not come out to destroy the Yoruba land. We want to reclaim our own heritage. We want to reclaim our own identity. We want to reclaim our own independence. Tí wọ́n jí lọ lọ́wọ́ àwọn bàbá wa ní 1914. So, ẹ má fi Yorùbá àti Ìgbò wéra wọn, lóòótọ́ ìjà kan la jọ ń jà. Oníkálùkù ló ní ìlànà tó máa gbàjá títí ẹ̀. Oníkálùkù ló mọ ọ̀nà tó máa gbàjá títí ẹ̀. Oníkálùkù ló ní ọgbọ́n títí ẹ̀. Ọ̀nà tí Yorùbá máa gbé títí wá gbà ó yàtọ̀ sí ti Ìgbò. Ṣé gbọ́ mi? Ẹ̀yin tẹ́ rò pé ó ti tán, tẹ́ ń jubilate. And it is a pity you call yourself a Yoruba. Àtẹ̀yìn ẹ̀ tẹ́ sọ pé ṣe bá sọ fún yín, ojú yín ló máa ṣe. Ṣùgbọ́n nǹkan tí mo kàn mọ̀ ní nígbà tí ire náà bá dé, èyí tẹ́ bá jẹ́ ń bẹ̀ òun ló máa jẹ́ fún yín. We are going. Ṣé bí orílẹ̀-èdè yìí ṣe rí ló dùn mọ́ yín nú? Àtẹ̀yìn àgbààgbà tá a gbọ́ pé wọ́n ní ẹ lọ sọ wípé kí Tinubu máa báṣẹ́ lọ, iṣẹ́ ń tẹ́ yín lọ́rùn. Ẹ̀yin akótilétà arúgún ọmọ, ẹ̀yin àgbà pàpà ńlá gí, ẹ̀yin afẹ́nifẹ́ bí tẹ́ ń pera yín ní afẹ́nifẹ́re, ẹ̀yin tí ọmọ Yorùbá ń kú lójú yín lójoojúmọ́ tí ò tú irun ẹyọ kan lára yín. Bàbá kan sọ lánàá, ó pè mí, ó ní Bàbá Èkìtì nígbà tẹ́ bá sọ wípé 29,000 Yorùbás náà pa nígbà Buhari. Only it is lie. It's more than 29,000. Tọ́pa. Níbi tí àwọn ṣe ìwádìí data àwọn wádìí ẹ̀dẹ́ is over 29,000 naira. Ṣé ìyẹn ló dùn ẹ̀yin ló dùn mọ́ ẹ̀yin àgbààgbà kan nú? Mo ṣe fídíò kan lánàá lára ìrìnkèrindò Bàbá Èkìtì náà ni. Wọ́n gbẹ̀mí Yorùbá. Wọ́n tún kó ọrọ̀ ajé wa lọ. Lójoojúmọ́ ni Dangote ló fi mọ́tò ń kó bitumen wa, ló fi mọ́tò ń kó diamond wa, ló fi mọ́tò ń kó gold wa, ló fi mọ́tò ń kó glass stone wa. Tọ́mọdé ti gbé wọn lọ́dọ̀ wa míbà wọ́n gbégbá ọ̀nà Kwara. Èyí tí wọ́n bá gbégbá ọ̀nà Kogi, wọ́n gbégbá ọ̀nà Kwara state ó di wọ̀ ní north. Ṣé ìyẹn ló dùn mọ́ wa nú? Ẹ̀yin afẹ́ ajẹ, mọ́fẹ́ ayó. Ẹ̀yin tẹ́ gòkè tán. Tẹ́ yí àkàbà, ẹ̀yin tẹ́ kọjá odò tán, tẹ́ gbé afárá dání pé táwọn tó ń bọ̀ lẹ́yìn kán má bàa rí ọ̀nà kọjá, ẹ̀yin tẹ́ pọnmi tán, tẹ́ kí abọ́ sí omi, tẹ́ rú omi káwọn tó ń bọ̀ lẹ́yìn yín má bàa rí omi pọn. Ọlọ́run mọ gbogbo yín, Ọlọ́run mọ gbogbo yín, ojú dẹ̀ máa ti gbogbo yín. We the Yoruba, we are going. We are going. We can't continue like this. A bag of rice, lot of 130,000 naira. We are going. Láàmọ̀ pé 130,000 yẹn owó kékeré ni lọ́dọ̀ yín. But ẹran tí àwọn tí ò ní, àwọn bàbá titi yín ò ní, àwọn ìyá titi yín ò ní, ló mú kí Awólọ́wọ̀ ṣiṣẹ́ kó làágùn kẹ́ lè rí ilé ayé gbé. Bàbá sọ, bàbá tó wà ní Ọ̀yọ́ Èkìtì yẹn, bàbá 106, ó ní nígbà tí wọ́n jáde lọ
tẹ́jáde lọ wọ́n rí pé Yorùbá poor illiteracy ó pọ̀ ní ìgboro náà wá wò pé kí ni kàn ṣe they create free education wọ́n wá bẹ̀rẹ̀ sí ń tààsì ara wọn pé ó yá mo wá lára tààsì táwọn bàbá yẹn tààsì ara wọn tó gbówó lẹ̀ tó fi create free education tó fi ń create eléyìí ọ̀fẹ́ create yìí ọ̀fẹ́ òun ló mú kí Tinubu ó dẹni tó lè máa pé àmì kìíní kan MBC ní economics èyí tẹ́ ń pè ní barrister lára yín èyí tẹ́ ń pè ní professor lára yín èyí tẹ́ ń pè ní chartered accountant lára yín it is because of that free education táwọn bàbá yẹn fi gbogbo ara wọn ṣe àwọn bàbá yín wọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàbá àwọn tó di ìyèrèpè sí ìran Yorùbá lénìí ilé mọ̀lẹ́bí ilé àbẹ̀rẹ̀wọ̀ bí ilé ẹdìyẹ ni bàbá wọn kọ́lẹ̀ ibẹ̀ ni bàbá wọn ń gbé ilé ẹbí ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bàbá wọn ò dá ilé kọ́ ilé family ẹ mọ̀ bá ṣe kọ́lé family house ní ayéjọ́ àná 50 rooms lè wà ń bẹ̀ 50 room kí bàbá ẹni tó bá fẹ́ ìyàwó mẹ́rin ó ní àǹfààní fún yàrá márùn-ún òun á mú ẹyọ kan àwọn ìyàwó ẹ̀ tó kù bọ́n ṣe ń kọ́ ilé ayé àtijọ́ nìyẹn majority of them bàbá wọn kò dá ilé kọ́ ilé family house náà bí wọn sí Awólọ́wọ̀ panẹ́bìtì life wọn Awólọ́wọ̀ sọ wọ́n di ènìyàn Awólọ́wọ̀ fi mú wọn jẹ́ ènìyàn we the Yorùbá of olden days pé no we can't continue like this why tí illiteracy máa fi gba gbogbo ilẹ̀ Yorùbá kódọ̀lá káwọn ọmọ wa má lè communicate pẹ̀lú anybody wọn a máa kó wọn lẹ́rú ni àwọn bàbá yẹn sọ̀rọ̀ àwọn sínú iṣẹ́ wọ́n sọ̀rọ̀ àwọn sínú àwẹ̀ tí ẹ bá rántí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ó ní tíṣà làwọn lára sálárì táwọn bá gbà àwọn tó máa kọ́ tiẹ̀ sí méjì wọ́n á tún kọ́ tiẹ̀ sí méjì wọ́n á fi wàhálà ìgbàanì kí ìran Yorùbá bá lè jí kíní ìtì today ní Èkìtì tí mo wà yìí ilé tẹ́ ẹ̀ bá ti rí gíráduétì kò lè tí ẹ lè sí ní Èkìtì ní Ondo state àfi bí pé wọ́n fi ìwé kíkà ṣépè fún wọn wàá máa eléyìí lọ pé Anambra ló ní barrister jù Adamawa irọ́ pọ́nbélé bòde Ondo bòde Ọ̀yọ́ bòde Ògùn àfi bí pé wọ́n fi ìwé ṣépè fún wa àwọn bàbá yẹn ṣiṣẹ́ yẹn lẹ̀ lọ́fẹ̀ẹ́ ń gbà yẹn lọ́ọ̀ ni pé kí ìran Yorùbá àgbẹ̀yìn they use all their energy pé ohun tí wọ́n pè ní illiteracy ṣùgbọ́n àwọn tó fi gbogbo agbára wọn ṣiṣẹ́ fún bí àwọn bí Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà àwọn bí Bísí Àkàndé ta ló tún wà ń bẹ̀ ẹ máa dárúkọ àwọn bàbá àtòdé òní akótilétà àwọn bàbá àtòdé òní arúgbó ọmọ that they say they did not want freedom for the Yorùbá race pé ìgbé ayé tí ìran Yorùbá ń gbé ó tẹ́ wọn lọ́rùn mo ní wọ́n fẹ́ sọ gbogbo wa di àlùmọ́ǹjèrì ni àlùmọ́ǹjèrì bábíyàlà torí Ọlọ́run bábíyàlà ẹ fún mi lówó bábíyàlà mi ò ti jẹun bábíyàlà látàná ni bábíyàlà ní ilẹ̀ Yorùbá lẹ́ni fẹ́ẹ̀kì ìbejì pọ̀ lọ rẹpẹtẹ fẹ́ẹ̀kì ìbejì ó pọ̀ lọ rẹpẹtẹ ìbejì tí ò ní jọra wọn ẹ̀ta ìbejì lọ́rẹ́ o ẹ̀ta ìbejì lọ́rẹ́ o ẹ̀ta ìbejì lọ́rẹ́ o ìbejì ń kí yín o lọ́wọ́ ń gbá ẹyọ ẹ lọ kí àwọn dádì làwọn ọmọ yẹn náà máa so mọ́ yín mú wọ́n máa so mọ́ yín káàkiri láyé ìgbà kan àwọn Fúlàní yẹn ló máa ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ti dé bus stop àwọn ju àwọn ọmọ fún mi báyìí lóṣòdì ni ní Yàbá ni ní Ojú Ẹlẹ́gba ni ní Island ni ṣe gbọ́ mi ní Sùúrùlérè ní Ìjẹ̀ṣà títí wá Àgùdà pákó Àgùdà wọ́n á ju tẹ́ bá ti ju àwọn ọmọ yẹn sí yín báyìí àwọn ọmọ yẹn ní ọmọ lọ́mọ yín kiri ní ọmọ lọ́mọ yín kiri bẹ́ẹ̀ ṣe ń já wọn ní ọmọ lọ ní Ìjẹ̀ṣà tẹ̀dó títí wá ní Àgbébí side wọ́n mọ̀ lọ bó ti ń já wọn lára náà mọ̀ lọ ó ní mọ̀ gbà pé kán lè ó yá gbà ó dìgbà tó bá fáwọn ọmọ yẹn lówó kan tó fi ẹlẹ̀ ní tó fẹ́ sọ Yorùbá dà nìyẹn à ń wí ẹni irọ́ ni àwọn mẹ̀sáyà tọ́lọ́run gbé dìde pé no that is not my vision for the Yoruba race no that is not my plan for the Yoruba race Akintoye go out preach the freedom for the Yoruba race Sunday Igboho oya go out fight for the Yoruba freedom ẹ mú wọn lọ́tà mo ti sọ nígbà kan
mo ní wọ́n ń sọ àwọn olóore yín di ọ̀tá yín, inú yín dẹ̀ ń dùn. Àwọn tó dìde tó Olódùmarè yàn láti gbà wá kò nínú ìgbèkùn, wọ́n fẹ́ sọ wọ́n di ọ̀tá wa, inú wa dẹ̀ ń dùn. Ẹ̀ṣẹ̀ wo gan ni bàbá Akíntóyè iṣẹ́ àwọn Afẹ́nifẹ́re that make them see bàbá Akíntóyè as the enemy? Ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀ àwọn Afẹ́nifẹ́re àtàwọn tó pera wọn ní leaders in Yoruba land that make Sunday Igboho become a talk? Wọ́n bà Yorùbá jẹ́, inú wa ń dùn. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, ẹ̀níṣe ló ń pọ́n. Wọ́n kó ohun tó ṣe títí wa tọ́lọ́run ọba mi yọ̀ọ̀dá fún wa pé ká máa fi gbáyìn lórí ilẹ̀. Àwọn Fúlàní ń kó lọ, inú wa dẹ̀ ń dùn. Ọ̀gẹ̀dẹ̀ Yorùbá ń bàjẹ́ lọ́wọ́ àwọn àgbà Afẹ́nifẹ́re àtàwọn àgbààgbà, inú wọn ń dùn. Ìkúdí lọ́balọ́bà. A rí ọba tó pè pé a ti sọ fún yín pé ẹ jẹ́ ká fún Tinubu láyè, ṣé níwọ̀n ṣé Tinubu ò ti wà ńbẹ̀? Ṣé ó yé mọ́? Ṣé ó yé? Ṣé ìgbà tí Tinubu ti débẹ̀ kidnapper nílẹ̀ Yorùbá ṣó ti dínkù? Ọrọ̀ ajé wa ti fún Dangote Erano dáńtà táwọn ń kó táwọn fi tírélà ń kó lójoojúmọ́, ṣé ó ti dínkù? Industrial company tó wà nílẹ̀ Yorùbá tá ń panu lójoojúmọ́, ṣé ó ti dínkù? Bàbá kan sọ lánàá ó ní òun fẹ́ dá ilé iṣẹ́ lẹ̀ nígbà tó ń rí is a multi-billionaire. Ghana ló lọ dálẹ̀. Mo ní dáàdi ń tẹ́ ṣe yẹ ò dáa. Ó ní mo fẹ́ kí gbogbo iṣẹ́ tó ń ṣe l'Amẹ́ríkà kó wọ mí. Nígbà tó sọ̀rọ̀ yẹ ọwọ́ bọ́ lọ́wọ́ ó bọ́. Mo yá dákẹ́ mò ń wòran. The Nigerians wọ́n ń ṣe láti jọ pé kí ọmọ Yorùbá kó má rántí ilé mọ́, ká máa sá fún ìran wọn, ká máa sá fún ilẹ̀ wọn, so they will be able to have opportunity to conquer the Yoruba land. Ẹ̀yin tẹ́ pera yín lágbàgbà torí brown envelope tẹ́ máa gbà ẹ̀dẹ̀ fi ń ṣayọ̀ọ́yọ̀. I pity you. Ta ló yẹ kó ṣáájú? Ṣé báwọn Yorùbá ìgbà ni àwọn bàbá wa dáadáa nínú dictionary wọn pé dàda ò lè jà, ó lábúrò tó gbójú. Mo ní brọ́dà kan tó bá ti jẹ́ pé irú ẹgbẹ́ wa báyìí ló ṣe tí ò dáa sí ẹ̀gbọ́n yẹn, òun ò ní sọ̀rọ̀. Àwọn èèyàn máa ní bọ́dá yìí máa jẹ́ ní tí o kò sọ̀rọ̀ bọ́mọ yẹ́ ṣe ọkọ̀ àti ìmọ̀. Tó bá ti délé pé lágbájá báyìí ṣe nǹkan báyìí, ó ṣe nǹkan báyìí sí mi, a wá fún wa ní oúnjẹ kọjá oúnjẹ, wàá jẹun wàá yó dáadáa. Gbàyẹ ṣé sísì a wá fún wa ní sísì pé tó bá ti lọ sí skul lọ́la ná tán. Ẹni bá dẹ̀ ná sísì ní skul ń gbà yẹn lọ́hùn, ọmọ olówó ni a ní kò ná tán. Wọ́n náà ti mọ̀ pé bọ̀dá kí lè fẹ́ ọmọ tó rí mi fi yẹ, mo fẹ́ kó mọ̀ pé wọ́n rí àgbàlagbà fi. Kọ́nà la máa bò sí àlùfẹ́ ẹkú. Nígbà táwọn èèyàn wá gẹ̀ẹ́tì pé òun ló wá ṣe kí ní so ìwọ sọ wípé kọ́nà bá bú ẹ, ìwọ wá rán àwọn àbúrò ẹ, ó wá ń lo mẹ́tọ̀dù dàda òun ò lè jà, ṣùgbọ́n ó lábúrò tó gbójú. Kì í dẹ̀ ṣe pé àwọn tó ń pera wọn ní àgbààgbà ilẹ̀ Yorùbá kì í ṣe pé wọn ò mọ̀ pé orí ń ta Yorùbá o. Ojú kòkòrò ó wà lára ń tó ṣe wọ́n, olè ó wà lára ń tó ṣe wọ́n, àìnítẹ́lọ́rùn ó wà lára ń tó ṣe wọ́n, ìbẹ̀rù ó wà lára ń tó ṣe wọ́n, ìjẹkújẹ ó wà lára ń tó ṣe wọ́n, ìlara ó wà lára ń tó ṣe wọ́n. Ó ṣe wá jẹ́ Akíntóyè ló wá jáde síta. I'm older than Akíntóyè. Àwọn bíi Pa Adébánjọ. I'm older than Akíntóyè. I'm close. Me too, I'm close to Baba Awólọ́wọ̀. Bàbá yìí Ọọ̀ni Aláàfin Ọ̀yọ́, ó dẹ̀ jẹ́ ká mọ̀ wípé Pa Adébánjọ ó jẹ Awólọ́wọ̀ lẹ́sẹ̀ káwólọ́wọ̀ tó kú. Ojú ara ẹ̀ ló ṣiṣọ́ nígbà tó ń ṣọdún ìlú l'Abẹ́òkúta, kò lè deny ẹ̀. There is not a record that they can bring out that Akíntóyè betrayed Awólọ́wọ̀. Ó ṣe wá jẹ́ Akíntóyè. Àwọn bàbá kan gbéjẹ́ dà nígbà pé iṣẹ́ tán rán òun kọ́ ló wá ń jẹ́ nílẹ̀ Yorùbá. They want to use Akíntóyè to be collect money for the federal government. Káyé Yorùbá tó wà bàjẹ́ lọ. But bàbá refuse.
Okay, they won't send Igboho to join them to be clamming for restructuring. Tẹ́ bá ti ṣe restructuring, we are going. Tí àwọn restructuring, okay. Kápẹ́ ìpàdé meeting rẹpẹtẹ ó yá ẹ fún àwọn àgbààgbà Yorùbá yẹn ní 100 billion. Tá bá ti pín. The government will try. We have had meeting with them. They have promised us. Mọ̀ pé wọ́n lò nígbà ayé Jonathan. Wọ́n lò nígbà ayé Yar'Adua. Wọ́n lò nígbà ayé Ọbásanjọ́. Àwọn ẹni bí arúgbó àgbàlagbà akótilétà tí bàbá àwọn ò jẹ́ èèyàn láyé. That Awólọ́wọ̀ panepit their life. Ẹ lọ sí Ìràgbìjì. Bẹ́ẹ̀ bá lè lọ sí Ìràgbìjì ẹ lọ sí Èkó. Ẹ lọ sí Abẹ́òkúta. Àwọn tó kura wọn ní Fáyọ̀ṣe ní Fáyẹmí. Ìgbà tó dé Èkìtì ń bíbà yìí àwọn èèyàn ń béèrè pé ibò ọmọ ìlú wo ni. Ọmọ ìlú wo ni Fáyẹmí. Ìgbà tó di gómìnà ló ṣe lọ kọ́lé sí ìlú wọn kò ní lé ń bẹ̀ kò dálé bàbá ẹ̀ mọ̀. They are nothing. So it is a cause. Wọ́n sì lè máa gbádùn lénìí. Ọjọ́ ọ̀la wọn máa gbóná. Torí ẹni bá ti fi ibi ṣó lóore. Wọ́n ń fi ibi iṣu ìran Yorùbá lọ́wọ́. Yorùbá ló mú wọn kúrò nínú ẹ̀rọ̀fọ̀. Tó panepiti wọn. Tó gbọ̀n wọn nù dáadáa tó wọ aṣọ ẹ̀yẹ fún wọn. They became a somebody. Ẹni tó ìran Yorùbá tó sọ wọ́n di somebody tán. Wọ́n wá ń wá ìṣubú Yorùbá yẹn pé ìran Yorùbá ò gbọ́dọ̀ ní òmìnira. So they want to put Yorùbá inside bondage. Ká lè máa rí wa rẹ́ jẹ. Bí ìgbà tí èèyàn bá rẹ́ ọ̀gẹ̀dẹ̀ jẹ lóko. You are lying. So ẹ má yọ̀ wá. Don't say because they arrest somebody. The Yoruba people will quit. No. We are not. Samuel Ekpa is not among the Yoruba fighters. Biafra yàtọ̀ sí Yoruba. Ọ̀nà tó ní kálukú fẹ́ gbé títí ẹgbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ̀gbọ́n ni Barrister ni. Olúgbéngbé bá mi gbé tèmi àkàrà Ìjẹ̀ṣà. Olúgbéngbé bá mi gbé tèmi. Ọ̀nà tó wù ẹni kó gbé tì ẹgbà o. Ọ̀nà tó bá wo oníkálukú. Ló ń gbà tó fi ń ṣe ọbẹ̀ nílé. Tábà wá jiná tọ́tọ́ di jíjẹ wá ní ọbẹ̀ ni. But ọ̀nà tó ní kálukú gbé gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. We the Yorubas, we are tired for Nigeria. We don't want Fulani to dominate our land. We don't want Fulani to heritage our fathers. We don't want Fulani to become our master in our land anymore. So we are going. Let Tinubu know. We are going. If they awata wa nbe yi tẹ́ bá mú kanu wa o tẹ́ ṣe nǹkan fún wọn àwọn tí ó tún dìde lẹ́yìn wa ara nǹkan àwọn yẹn ju àwa lọ. We are going. Ojú wa ti là. Ẹ ti ṣe mistake. Ẹ ti jẹ́ social media ó wọlé. Ìtàn tí àwa yìí ò gbọ́ rí tí àwọn àrọ́mọdọ́mọ wa ò gbọ́ rí àti kà lórí social media. Pé Yorùbá ló maintain Nigeria. So we don't want to become a slave in our fatherlands again. We need our freedom. We need our independence. Ìtẹ́jọ́ di mímọ̀ fún wa in 12th century, 13th century, 14th century, 15th century. Ìran Yorùbá wọ́n gbégbé ayé ìrọ̀rùn. Wọ́n dẹ̀ ń yan bí ọba ní. Ó ṣe wá dé Nàìjíríà tó dé ní 19th century. 19th century. Àwa bò wá mọ́lẹ̀. Ẹ lè bò àwọn bàbá wa mọ́lẹ̀. Dàda wọn ò lè jà. Wọ́n ti wá bí àwọn ọmọ tó gbówó yẹn pè wá lẹ́hànà. But ẹ̀hànà títí wá, we will use that ẹ̀hànà to deliver the Yoruba land. We will use that ẹ̀hànà to deliver the Yoruba land. The Yoruba and Fulani, we are not one. The Yoruba and Igbo, we are not one. Enough is enough. Lè fi bójú bò wá mọ́. And thank God for the life of our mommy and daddy, brother and sister. Tí Nàìjíríà tó lé síta, tó lé sí America, tó lé sí Canada, tó lé sí gbogbo Europe. Láti lọ kọ́ ẹ̀kọ́ wálé. Mo ti sọ dáadáa mo nígbà tá bá ń lọ sóko tí mọ́tò bá ń ṣe báyìí inú wa máa ń dùn ní. Tí mọ́tò bá ti débi tí mọ́tò ti máa sọ wá sókè. Gbogbo tó bá ti débẹ̀ inú wa máa dùn bẹ́ẹ̀.
àwọn tí Nàìjíríà lé síta ló jẹ́ ká mọ̀ pé òṣì náà pè bẹ́ẹ̀ ìyà náà pè bẹ́ẹ̀ ṣe ló yẹ kẹ́ wà nínú mọ́tò kí gbogbo ẹ̀ máa lọ smoothly kó máa lọ yìn kó máa lọ wọ̀ ojú ti là we are going no going back ọ̀jájá kò dẹ̀ yẹ ká jà o ọ̀jájá Ògúnlùsì kò yẹ ká jà tá bá lọ́mọ Tinubu nìyí kò yẹ ká jà tá bá ní you are working for the Tinubu to destroy the Yoruba race it is better for you to reverse torí bẹ́ẹ̀ ṣe ń yọ ṣe làwa ń yọ gbọ́ kò yẹ ká jà o I give you this opportunity to reverse ilẹ̀ Yorùbá náà pé bíbá yìí gbogbo bẹ́ẹ̀ ṣe ń yọ ṣe ni àwọn onílẹ̀ ń tú àṣírí yín gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní Afẹ́nifẹ́re mítí eléyìí tẹ́ lọ ya fi fà yín létí èyí tẹ́ bá máa tún lọ lẹ́yìn ẹ̀ tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ aburú bí ìran Yorùbá ṣe máa ṣubú lẹ́fẹ́ máa lọ ṣe ẹ̀ máa lọ ẹ̀yìn padà délé mọ́ ẹ ti gbélé ayé náà tó 76 nínú yín 80 wà nínú yín ẹ máa lọ ẹ jẹ́ kí Yorùbá ó sinmi adániwáyé yóò mọ yọ fíùsì ẹ̀mí yín lẹ́yọ kọ̀ọ̀kan ni Ọlọ́run tó dá ilẹ̀ Yorùbá tẹ̀ ń yọ lẹ́nu bí ó ti sọ fún Ákánì níjọ́ àná pé talẹ́ni náà ti ń yọ Ísírẹ́lì lẹ́nu àwa máa dárúkọ yín fún Olódùmarè lẹ́yọ kọ̀ọ̀kan pé Pa Adébánjọ ń yọ Yorùbá lẹ́nu yọ fíùsì ẹ̀mí ẹ̀ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ń yọ Yorùbá lẹ́nu yọ fíùsì ẹ̀mí ẹ̀ Bísí Àkàndé ń yọ Yorùbá lẹ́nu yọ fíùsì ẹ̀mí ẹ̀ Ayọ̀ Fáyọ̀ṣe Fáyẹmí ń yọ Yorùbá lẹ́nu yọ fíùsì ẹ̀mí ẹ̀ a máa dárúkọ yín fún Olódùmarè ni Tinubu yọ Yorùbá lẹ́nu yọ fíùsì ẹ̀mí ẹ̀ name them all these senators they are trouble the Yorùbás yọ fíùsì ẹ̀mí wọn House of Rep all the governor gbogbo ẹ̀yin tẹ́ a máa bẹ Ọlọ́run lọ́wọ́ ẹ̀ tìyín Ọlọ́run God is our side because Ọlọ́run ò dá wa a fẹjọ́ yín sọ Ọlọ́run pọ̀ Ọlọ́run ṣé bó ṣe dá wa rèé wo àwọn tá a pè lórí pé yóò ṣayé dáadáa tó jẹ́ pé àwọn ló ń bàjẹ́ yọ fíìsì ẹ̀mí wọn wo àwọn tó ń tà wá sí oko ẹrú Fúlàní torí pé wọ́n ti gbowó yọ fíìsì ẹ̀mí wọn wo àwọn ọba ilẹ̀ Yorùbá tó torí oil block tó ní ẹ ṣáà máa pa Yorùbá lọ ẹ̀mí tí wọn ò lè dá tí wọ́n yọ̀ǹda fáwọn Fúlàní pé máa fi wọ́n dára tó wù wọ́n Olúwa yọ fíìsì ẹ̀mí wọn. bójọba ìlú ni fíìsì ẹ̀mí yín yọ máa yọ ẹ̀yin tẹ́ pera yín ní wòlíì àwọn wòlíì Lúsíférì bíi Wálé Ọlágúnjú ó yọ ìran Yorùbá lẹ́nu torí pé ó fẹ́ rí jẹ òun náà fẹ́ ó ti darapọ̀ mọ́ àwọn àríjẹ nídìí mọ̀jàrú kò í ṣe wòlíì ìwọ Ọlọ́run mo ti di wòlíì Lúsíférì yọ fíìsì ẹ̀mí ẹ̀ wọ́n pọ̀ àtàwọn tó ní pé tí ò bá jẹ́ pé àwọn gbàdúrà tí ò bá jẹ́ pé àwọn gbàdúrà epo ìbá ti di 22,000 naira torí pé ìyàwó Tinubu ọmọ ìjọ wọn ní Olúwa ìtọ́ṣe láyé náà tó yọ fíìsì ẹ̀mí ẹ̀ àwọn tí wọn ò jẹ́ nǹkan kan lánàá tí bàbá wọn ò lè bọ́ọ̀sì pé àwọn kọ́lé tí ìran Yorùbá sọ wọ́n di ńlá lẹ́ni tán wọ́n fi Yorùbá tán ti Yorùbá sínú ìparun tán ti Yorùbá kúrò lójú ọ̀nà pé kó wọgbó lọ kí Fúlàní lè sọ ìran Yorùbá di àlùmọ́jèrì Olúwa fíìsì ẹ̀mí wọn máa gbọ́n yọ àtàwọn tá a mọ̀ àtàwọn tá a ò mọ̀ ọ̀tá tá a mọ̀ àtọ̀tá tá a ò mọ̀ yóò máa yọ fíìsì ẹ̀mí wọn àtàwọn ẹlẹ́nu méjì tó jẹ́ pé ọ̀tọ̀ ni ó sọ lénìí ọ̀tọ̀ ni ó sọ lọ́la bíi Gani Adams yọ fíìsì ẹ̀mí wọn. bó ṣe máa jẹ́ nìyẹn àṣẹ ọ̀run dẹ̀ ti gùn Ọlọ́run máa gbọ́ igbe wa ó tẹ̀ ti gbọ́ igbe wa tọ́lọ́run ò bá gbọ́ igbe wa ni kò ní í gbé bàbá Akíntóyè jáde tọ́lọ́run ò bá gbọ́ igbe wa ni kò ní í gbé Sunday Ìgbòho jáde again tọ́lọ́run ò bá gbọ́ igbe wa ni wọ́n á ti pa Sunday Ìgbòho mọ́lé ní July 1st tọ́lọ́run ò bá tún gbọ́ igbe wa ni ìsáyédà kan ti pa Sunday Ìgbòho sínú ẹ̀wọ̀n ní Kútọ́nù ó tún jáde a bounce back torí Ọlọ́run sọ pé a ò ní rí ìpọ́njú oníṣùgbọ́n ẹ̀tújúká òun ti ṣẹ́gun gbogbo pàǹpátá ń dẹ fún ọmọ Adéyẹmọ kì í ṣe agbára ènìyàn torí pé iṣẹ́ tọ́lọ́run ọba mìíràn ó dúró gidigba oúnjẹ ni ló fi ń tàtú ló fi ń yọ lórí ẹ̀
Ọlọ́run yẹn la máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ fún wọn pé ó tó Ọlọ́run máa kẹ́ran wọn máa yílẹ̀ lójú títì èyí tó máa sùn tí ò ní jí ìwọ ló ní fíìsì wọn ìwọ ló lọ́kọ̀ ọba àti ìjòyè ọba tó bá ń yọ ìran Yorùbá lẹ́nu pé ìran Yorùbá ò ní rí òmìnira wọn gbà máa yọ fíìsì ẹ̀mí wọn bó jẹ́ gbogbo ọba ilẹ̀ Yorùbá ló sọ pé ìran Yorùbá ò ní rí òmìnira wọn gbà ó yá bí mílíọ̀nù ènìyàn bá kú ní èdè kò tu Ọlọ́run ní ẹ kò bú Ọlọ́run kù ó yá máa yọ fíìsì ẹ̀mí wọn bó jẹ́ gbogbo àwọn sẹ́nítọ̀ ilẹ̀ Yorùbá ni àtàwọn tó ti jẹ lọ àtàwọn tó jẹ lọ́wọ́lọ́wọ́ bó jẹ́ gbogbo rẹ́pù ilẹ̀ Yorùbá ni tó ti jẹ lọ àtẹlẹ́ tó jẹ lọ́wọ́lọ́wọ́ ni mínísítà ni kọmíṣánná ni pé all the contractor tó sọ pé torí pé wọ́n rí jẹ nídìí mọ̀dàrú tí wọ́n ti gbowó iṣẹ́ tí wọ́n ò ṣe ó yá máa yọ fíìsì ẹ̀mí wọn tọ́lọ́run bá lè ṣe fún ìran Ísírẹ́lì we are most important than Israel Yorùbá ti wà kí Ísírẹ́lì tó wà ẹ lọ gbẹ́rẹ̀ ìtàn dáadáa ká má jẹ́ ká tàn yín jẹ mọ́ we are more important person in front of God kí fíìsì ẹ̀mí wọn máa yọ gbogbo òní yóò dára fún yín anybody tí ìbàjẹ́ tó bá ti sọ pé òmìnira Yorùbá ò ní dé bẹ́ẹ̀ ni Yorùbá mo ti sọ nígbà kan rí ọmọlúàbí ni wá a máa sọ pé ọmọ ọba yìí jagun bí ẹrú òun ló kó wá sínú wàhálà tá a wà yìí ọmọ ọba yìí jagun bí ẹrú làwọn olóṣèlú wa fi kàn wá mọ́gi pò náà mú kọ́kọ́rọ́ náà sọ sínú mi ọmọ ọba yìí jagun bí ẹrú làwọn ọba wa náà fi ń gba owó ẹ̀mí wa lẹ́yìn ọmọ ọba yìí jagun bí ẹrú làwọn ọ̀tá fi ń bò wá mọ́lẹ̀ for now let us add what we call ọmọlúàbí yẹn náà tá a bá gba òmìnira wa tán káwá ibi tá a bá bú aṣọ ọmọlúàbí kọ́rọ̀ sí káwá gbé wọ padà ọmọlúàbí òun kó bá ìran Yorùbá lọ́wọ́ let us stand up and fight for our freedom God bless you ẹ má gbàgbé to subscribe to my YouTube channel Baba Ekiti TV bẹ́ẹ̀ ni yóò dára fún yín God bless you support the program Yorùbá Nation no going back you ọ̀tá Yorùbá ọ̀tá orísun Yorùbá lójúmọ́ àti ojú òní tí ẹ̀yin tẹ̀ ń ṣe alátìlẹ́yìn kí ìran Yorùbá bọ́ kò nínú ìgbèkùn láṣẹ Olódùmarè see you and God bless you.